ọ̀pọ̀lọpọ̀ wa ni kì bá fi iṣẹ́ sílẹ̀ bí Oyèbámíjí bá lè wọlé, àwọn òṣìṣẹ́ gómìnà Adémọ́lá Adélékè ti sọ̀rọ̀. ọ̀rọ̀ bọ́ lẹ́nu Oyèbánjí lẹ́yìn tó lulẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn ọlọ́pàá sì wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí wọ́n ti ń dènà ìjà àti ìṣòro tó lè fẹ́ wáyé láyìíká. Ìdí tí mo ṣe kúrò ní agbo tíátà rèé o. Kúnlé Afọ́ọ̀dù sọ̀rọ̀ fún ìgbà àkọ́kọ́. Oyèbámíjí sọ̀rọ̀ fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn ìṣẹ́gun Adélékè ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Nínú àlàyé tó ṣe kalẹ̀ ó ní òun dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣàtìlẹ́yìn fún òun, pàápàá jùlọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ APC ní Ọ̀ṣun fún ìfẹ́ tí wọ́n fi hàn sí òun láti ìgbà táwọn ti bẹ̀rẹ̀ sí ní polongo ìbò yìí. Ó tẹ̀síwájú pé lóòótọ́ ni ipò náà kò já mọ́ òun lọ́wọ́, ṣùgbọ́n òun dúpẹ́ wípé ẹ̀mí òun ò bọ́ sí i. Ǹjẹ́ ẹ tilẹ̀ mọ̀ wípé àwọn ọlọ́pàá tó lé ní 15,000 ṣì wà ní Ọ̀ṣun lẹ́yìn ìdìbò láti lè máa ṣe ààbò àti láti dènà ìjà àti ìṣòro tó lè fẹ́ wáyé lẹ́yìn ìdìbò ní ìpínlẹ̀ náà. A tún gbọ́ pé àwọn ọlọ́pàá náà wà ní àwọn abúlé kéréje láti lè dènà ìkọlù àti ìjà ní abúlé ọ̀hún. Àwọn aráàlú sì ti fi ìdùnnú wọn hàn lórí ìgbésẹ̀ yìí. Wọ́n ní àwọn dúpẹ́ lọ́wọ́ gómìnà bí ó ti nífẹ̀ẹ́ aráàlú lọ́kàn. Òṣèré Kúnlé Afọ́ọ̀dù ti tú àṣírí ńlá nípa ohun tó fà á tí àwọn akẹgbẹ́ rẹ̀ kì í fi ìpè sí iṣẹ́ mọ́. Nínú àlàyé tó ṣe kalẹ̀ ó ní àìmọye ìgbà lòun ti jókòó tóun rò wípé kí ló lè fà á tí àwọn akẹgbẹ́ òun kì í fi pè òun sí iṣẹ́ o. Ṣùgbọ́n ní ọjọ́ kan ni òun bá jókòó òun sì rò wípé òun ò bá ẹnikẹ́ni jà débi tóun ò bá yọ̀ ṣe ọ̀tá o. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún ní òye kan wá sọ sí òun lórí wípé ó ṣeé ṣe kó jẹ́ nítorí irúfẹ́ ara kékeré tóun ní àti pé ojoojúmọ́ là ń dàgbà sí i, ó sì lójú irúfẹ́ iṣẹ́ tóun lè ṣe báyìí. Ṣùgbọ́n o, ara kékeré tóun rìn náà pẹ̀lú ohun tí wọn kì í fi pe òun síṣẹ́. Ọ̀rọ̀ náà pọ̀ tó bẹ́ẹ̀, ṣùgbọ́n òun ò fẹ́ kí ẹnikẹ́ni ó máa rí àwọn òṣèré ẹgbẹ́ òun bí ẹni ibi. Ṣùgbọ́n bí iṣẹ́ wa ṣe rí nísìnyí nìyẹn o. Bí ìran kan ṣe ń lọ bẹ́ẹ̀ ni ìran mìíràn ń bọ̀ wá. Kò sí ogun, kò sí ọ̀tẹ̀, bẹ́ẹ̀ sì ni kò sí ìjà o. Ìdí nìyí tí mo fi ń ṣe sinimá àgbéléwò fúnra mi àti àwọn òṣèré tá a ti rí ojú wọn ti pẹ́ láti jẹ́ kí òun máa ṣe déédé lórí amóhùnmáwòrán àti lórí ayélujára. Èèpà owó wọgbó. Àjọ NDLEA tó ń gbógun ti ògùn olóró ti fi ipá gba òbítíbitì ògùn olóró heroin, cocaine àtàwọn nǹkan mìíràn lọ́wọ́ àwọn olùgbé kan ní ìlú Èkó. Àwọn tó jẹ́ wípé wọ́n ti fi títa ògùn àti ríra ògùn olóró gbé nǹkan rẹ̀ ṣe tí wọ́n sì ti bẹ̀ẹ́ là ní ìlú Èkó. Àwọn wọ̀nyí ni wọ́n lùgbàdì àjọ NDLEA, wọ́n sì gba nǹkan mímu náà lọ́wọ́ wọn. Ògùn tó tó 301 billion naira ni wọ́n gbà lọ́wọ́ wọn lọ́jọ́ Ajé ọjọ́ 17 oṣù kẹjọ ọdún 2026 tí a wà yìí ni wọ́n bá kéde wípé àwọn ti dáná sun àwọn ògùn náà. Ìta gbangba ni wọ́n sì ti dáná sun àwọn ògùn olóró náà ní Nefita lágbègbè Ọ̀jọ́ ní ìpínlẹ̀ Èkó. Àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun ti sọ̀rọ̀ ilẹ̀ síkùn. Wọ́n ní báwọn bá ní káwọn gba ìlú káwọn gba ijó lórí bí gómìnà Adémọ́lá Adélékè ṣe bọ́ sí orí àga rẹ̀ padà. Ó tó bẹ́ẹ̀, ó jù bẹ́ẹ̀ lọ. Àlàyé tí wọ́n ṣe ni wọ́n ní orí ló máa kó àwọn yọ bí APC ò ṣe wọlé lọ́ṣun, bí bẹ́ẹ̀ kọ́ ọ̀pọ̀lọpọ̀ wa ni yóò ti fi iṣẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ náà. Èyí ló mú kí àwọn òṣìṣẹ́ náà tún yáyá jáde láti bá gómìnà yọ̀ lọ́fíìsì rẹ̀ tó wà ní ilé ìjọba. Wọ́n sì tún fi ìdùnnú wọn hàn lórí bí Adémọ́lá Adélékè ti jáwé olúborí. Fún àkọ́tún ìròyìn, ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára, Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Hassan ń jábọ̀ ìròyìn sétí ìgbọ́ yín. Ire o.